kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kejì oṣù keje ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Àkójọpọ̀ láti yẹ àga nídìí ààrẹ Tinubu nínú ètò ìdìbò ọdún 2027 ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu o. Ẹgbẹ́ òṣèlú PDP àti Labour ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù báyìí pẹ̀lú bí Àtíkù àtàwọn míì ṣe ń rọ àwọn ọmọ Nàìjíríà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alájọṣepọ̀ ọ̀hún. Àgbà ẹgbẹ́ òṣèlú Labour kan sọ̀rọ̀, ó ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kò ní pín ìbò wọn lọ́wọ́ yìí, ojú kan náà làwọn yóò dì sí. Ọlọ́gbọ́dìyàn sọ̀rọ̀, ó ní níṣe ni wọ́n ń fi tipátipá wọ́ àwọn gómìnà inú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ààrẹ Tinubu ti ṣèlérí ó ní òun yóò rí i dájú pé kò sí ẹlẹ́yàmẹ̀yà nínú ìṣàkóso òun. Ó ní iyì àwọn aráàlú kò ní ṣe pẹ̀lú agbègbè tàbí apá ibi tí wọ́n ti wá. Owó tí iléeṣẹ́ NNPC pa wọlé sápòṣùwọ̀n rẹ̀ nínú oṣù karùn-ún jẹ́ tírílíọ̀nù 6 náírà, léyìí tó ṣàfihàn èrè tírílíọ̀nù 1 náírà. Orílẹ̀-èdè St. Lucia ti fi àmì ẹ̀yẹ tó ga jùlọ lórílẹ̀-èdè ọ̀hún dá ààrẹ Tinubu lọ́lá fún ìgbélárugẹ àjọṣepọ̀ tó lóòrìn láàrin ilẹ̀ adúláwọ̀ àti ilẹ̀ Caribbean. Wọ́n ti sin òkú Alhaji Aminu Dantata tó dolóògbé lọ́jọ́ Sátidé ní ìlú Abu Dhabi. Àná ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n sin síbi ìtẹ́kùsí tó wà ní Al-Baqi ní Madina lórílẹ̀-èdè Saudi Arabia. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti ní òun kò ní gbà láàbọ̀ fún aláṣẹ iléeṣẹ́ Tesla àti SpaceX ìyẹn Elon Musk látàrí pé ó bu ẹnu àtẹ́ lu àbá ètò ìṣúná ìnáwó rẹ̀. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid àti Borussia Dortmund ti tẹ̀síwájú sí ìpele quarter final lẹ́yìn tí wọ́n na Juventus àti Monterrey lọ́tọ̀ọ̀tọ̀ nínú ìdíje ife ẹ̀yẹ Club World Cup. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.